mo wá ṣe ètò yìí lórí ìdọ̀bálẹ̀ fún àwọn tó ń ṣèjọba orílẹ̀-èdè yìí ni. Kò dẹ̀ sí nǹkan méjì tí mo ṣe wá dọ̀bálẹ̀ láti ṣe ètò yìí, láti bẹ̀ wọ́n kí nǹkan má bàa bàjẹ́, nítorí pé àìsí ààbò yìí kì í ṣe tuntun tàbí ìròyìn mọ́ wípé ọ̀pọ̀ ẹ̀mí èèyàn ló ti ṣòfò. Ìdọ̀bálẹ̀ mi ni pé kán wá nǹkan ṣe sí i. Àìwá nǹkan ṣe sí i, ègún Ọlọ́run á ṣẹ lé wọn lórí o. Ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ wá nǹkan ṣe sí i tó jẹ́ pé wọn ò tí ì rọ́nà àbáyọ ni, ègún Ọlọ́run ò lè ṣẹ lé wọn lórí. Ṣé rí gbogbo ẹ̀yin aṣojú wa nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá tó yẹ kẹ́ ẹ rí sí bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn káàkiri, ṣùgbọ́n tẹ́ ẹ dákẹ́ tẹ́ ẹ sọ̀rọ̀, Ọlọ́run ó bi yín léèrè. Mo wo ètò Bàbá Èkìtì, bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe àṣà mi láti máa sábà gbé àwọn ètò míì sí ojú òpó wa, ṣùgbọ́n tó bá jẹ́ ní tó mọ́pọlọ dání, kò sí ní tó burú nu kájọ pín káàkiri tó bá jẹ́ ní tí ó jọ ṣe gbogbo wa láǹfààní. Àwọn tí wọ́n ń pààrọ̀ wọn ń pariwo àwọn fẹ́ dá dúró, àwọn fẹ́ dá dúró. Yorùbá ni mí, Yorùbá nìran mi, àtàpá tún àtàpá òsì àtòkè àti ilẹ̀ Yorùbá ni mí. Ìdí tí wọ́n ṣe ń pariwo ni àìsí ètò ààbò. Bóyá ìjọba fẹ́ ṣe o, bóyá wọ́n ṣe o, ṣùgbọ́n àwa ò rí torí kò yọ. Ègbìnrin ọ̀tẹ̀ ní ọ̀rọ̀ àwọn Fúlàní yìí, bá a ṣe ń pàkan nìkan ń rú. Oríṣiríṣi ọwọ́ ni wọ́n ń gbé, oríṣiríṣi ẹsẹ̀ ni wọ́n ń nà. Bá a bá ní ṣé tí ìjọba di ni ọ̀rọ̀ àbùkù ni, ṣùgbọ́n àwa ò ní sọ bẹ́ẹ̀. Ní tá a sọ ni pé ṣé ìjọba ò gbọ́? A dẹ̀ ní sọ pé ṣé ojú ìjọba fọ́, ní tá a sọ ni pé ṣé wọn ò rí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ra àwọn èèyàn tó sọ bẹ́ẹ̀, ẹ má bínú bó ṣe ká wọn lára ni o, torí ẹni tá a nà lára ń ta o. Àìmọye èèyàn tí ẹbí ẹ ti bá ìṣẹ̀lẹ̀ yìí lọ. Ìtò dùn mí ni wípé gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń kó jáde bí irinṣẹ́ tó yẹ kán fi kojú ọ̀daràn lásìkò tí àwọn èèyàn bá ń sọ pé àwọn fẹ́ fi ẹ̀rúnú hàn pé nǹkan tó ń lọ òṣìkò ebi ń pa wọn. Ibo ni ẹ ti máa ń rí àwọn tajútajú àwọn nǹkan yìí, ṣùgbọ́n tí wọn ò lè kó wọnú igbó lọ níbi tí àwọn ọ̀daràn farapamọ́ sí. Wọ́n à lè kó wọnú igbó lọ́mi táwọn àwọn apààyàn, àwọn ajínigbé tí wọ́n farasin kò sí. Gbogbo tear gas tí wọ́n ń ta sójú àwọn aráàlú yìí, tí wọ́n bá kó wọnú igbó bí tí wọ́n ti fura sí àwọn ọ̀daràn yìí, yóò níṣẹ́ tó máa ṣe o. Aráàlú tẹ́bi ń pa kó mọ̀ padà di ọ̀daràn lọ́dọ̀ agbófinró, ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. A mọ̀ pé iṣẹ́ yín lẹ̀ ń ṣe. Ẹni ọ̀ràn ni níṣẹ́ là ń bẹ̀rù àìbẹ̀rù ẹni tí á jẹ fún. Ṣùgbọ́n ẹja bẹ̀rù ẹlẹ́dàá ń tẹ ẹni tá a fẹ́ jẹ fún, toró ló ẹlẹ́dàá tiẹ̀. Ó lẹ́lẹ́dàá tiẹ̀, Ọlọ́run ló dá, Ọlọ́run ló dẹ́yìn náà. Ẹja ṣe rere káfò òótọ́ ṣe gbogbo ohun tá a bá ń ṣe. Iṣẹ́ tá a bá gbà, tá a bá ń ṣe, tá a bá ní àǹfààní ju ọmọ ẹlòmíì lọ, ẹ jẹ́ ká gbà páànù la rí gbà, àǹfààní la ní. Àdájọ́ ẹni tí wọ́n rán wa sí lọ pé ẹni kan dákẹ́ ń bẹ̀, ẹ̀yin gan fúnra yín ti ń bẹ lára yín, ẹ̀ ń jìyà ẹ̀ lè sọ ni. Bí ìyà yẹn ò bá pọ̀ lára yín, lára àwọn ọmọ yín, lára ìyàwó, lára ẹbí ńkọ́. Ṣùgbọ́n àìlè ìsọ̀rọ̀ bẹ̀rẹ̀ orí burúkú, bàbá tó wá rẹ́ni tó sọ ṣé kí wọ́n lọ gbé wá ló wá kù, àbí ká ṣe àtúnṣe síbi tí káwo bí tí ẹni yẹn ti ń lùlù tó ń dún pé ìlù tó ń lù yìí kí ló ń wí, ṣé òwe tó ń pa nítumọ̀, ṣé kó sì máa lùlù ẹ̀ lọ ni, àbí ká wá nǹkan ṣe sí tó ń fìlù pa lówe. Ẹ̀yin ìjọba wa, èmi ò sọ pé gbogbo yín, èmi máa ń sọ torí pé gbogbo àgùntàn kọ́ ló ní sùúrù, gbogbo àgbò kọ́ lálágídí. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé ẹrú kan ní búgbà ẹrú, ṣùgbọ́n tí gbà ẹrú náà tí ò bá mọ nǹkan tó ń ṣe, tó jẹ́ pé tí ẹni kòkó bò wọ́n bọ̀ wọn ò bọ́, gbogbo gbà ẹrú la máa bú. Èèyàn mélòó lẹ fẹ́ pa? Àwọn òpéjọba yín níjọba apààyàn, ṣùgbọ́n àwọn Boko Haram tó ń pààyàn yìí àsìkò yín ni
ó ti ń ṣẹlẹ̀ tipẹ́, àsìkò tí ń sì tún leléyìí tẹ́ ẹ̀dẹ̀ wójútùú sí. Ayé Boko Haram ọ̀tọ̀, ó ti papọ̀ mọ́ ajínigbé, kidnappers, victims oríṣiríṣi, apaniṣòwò, apanita, apanigbowó, ransom. Nígbà wo la fẹ́ bọ́ ń bẹ̀? Ariwo 2027 lọ́pọ̀lọpọ̀ yín ń pa, ẹlòmíì wọ́n ti pa àyànjọ nílùú ẹ̀, wọ́n ti pa àwọn tó ń ṣe gómìnà lé lórí rẹpẹtẹ, ó sì ń sáré 2027. Ṣáà lérò ṣáá, ṣẹ́jẹ̀jẹ̀ ń ràn nínú vein wa, ṣáà mọ nǹkan tá à ń ṣe ṣá, ṣé ẹ gbà wípé Ọlọ́run ń wò yín ṣá, ṣé ẹ bẹ̀rù ọjọ́ ọ̀la, ṣé ẹ bẹ̀rù àtúbọ̀tán, ṣé ẹ bẹ̀rù ọjọ́ ọ̀dájọ́ kò lè kàn yín, kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ má gbàgbé o, òun bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ kò bọ̀ mọ́, ó ti dé ni o. Ètò Bàbá Èkìtì tí mo ní mo wò, màá fi fọ́nrán ẹ̀ síta, ẹ máa wò ó. Wọ́n ní àwọn sójà àyídáyidà tí wọ́n dára wọn tán sọra wọn di sójà, àwọn ló máa padà pọ́ngbòrò torí pé àwọn Fúlàní ti ń ránṣọ ogun, wọ́n sì ti ń pè fúnra wọn. Àbí mo gbọ́ tẹ́ ẹ nírọ́? Mò ń bọ̀, màá fi ètò Bàbá Èkìtì hàn yín. Àwọn ọ̀bọ tí wọ́n ń gbé kiri yìí, ọmọ ọdún 10 ń gbébọn, ó ń fàdó olóró ṣeré nínú àwọn Fúlàní náà ni. Wọ́n ti míì ní wa o, ilẹ̀ Yorùbá tó kún fún wàrà tó yín, wọ́n fẹ́ fa gbogbo ẹ̀gbẹ́. Àwọn tó tó nígbà ọ̀gbà wá, àwọn naninani sì ń nani lọ, ẹ̀yin ọmọ Yorùbá wá dákẹ́ wá ń wòran. Ṣáà ti fa wèrè lọ́yàn, ṣáà ti tẹ wèrè lẹ́pọ̀n, ṣáà ti tẹ ọká nírù mọ́lẹ̀. Ṣé wàhálà ò ti dé? Ọ̀nà wo la fẹ́ gbàyọ, ọ̀nà wo la fẹ́ gbàbọ́? Kábíyèsí Olódùmarè, èmi ò mọ̀ kéèyàn mọ̀ ní ẹ̀jẹ̀ lára o, èmi ò mọ̀ kéèyàn máa ro ti ọmọ làkejì o, èmi ò mọ̀ ká máa pààyàn bí ẹni pẹran o. Tẹ́lẹ̀ abẹ́ ẹ̀sìn ni wọ́n ṣá sí, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ni wọ́n ń pa báyìí, wọ́n ń wọ mọ́ṣáláṣí pààyàn. Nílùú tó lọ́ba tó níjòyè, àdẹ̀rẹ́ àwọn ọba kankan tiẹ̀ jáde. Ṣé kò sọba láwọn ìlú tí wọ́n ti ń pààyàn? Lẹ́yìn ọ̀nà ilẹ̀ Ìgbò tá a ti gbọ́ pé àwọn ọba wọn sọ̀rọ̀ pé àwọn ò fẹ́ àwọn ará bíi lọ́dọ̀ àwọn rẹ̀. Ìgbà tẹ́ bá ní oníkálukú lè rìn níbi tó bá wù, òótọ́ ni oníkálukú lè wọnú ìlú tó wù lọ nílẹ̀ Nàìjíríà, ṣùgbọ́n ẹ̀yin náà lẹ́ ń jáde lẹ́ ń sọ pé wọ́n ń ṣe Fúlàní Nàìjíríà. Ẹni wọ́n ń ṣe Fúlàní Nàìjíríà, kí lẹ wá ń gbà wọ́n láyè sí táwọn agbófinró wa, àwọn ológun wa tí wọn ò lè kápá wọn láti wọ inú igbó lọ? Wọ́n sọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀, kò sí ààbò, kò sọ́nà àbáyọ. Àwọn ọlọ́dẹ ìbílẹ̀ pẹ̀lú àwọn agbófinró tẹ́ bá pawọ́pọ̀ ṣe àwọn iṣẹ́ yìí, wọ́n ṣàṣeyọrí. Bàbá wa ló ní ọwọ́ kan òṣèlú nínú, ó máa dàbí ẹni pé wọ́n ń ba ìjọba lórúkọ jẹ́. Nígbà tí ẹ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe, àwa náà rò nǹkan tí ò yẹ ká rò. Kò sí ìgbésẹ̀. Ọlọ́run ló mọ bí 2027 ó ṣe rí. Ọlọ́run mọ̀ ṣe wá lẹ́ni tí ò ní dọ̀la tó ń dóṣù 6. Ọba tó jẹ tí ìlú tòrò, orúkọ ò ní parẹ́. Tó bá sì jẹ́ wípé bó ṣe ń lọ yìí, àwọn kan ló wà nídìí ẹ̀ tá a sì mọ̀ dájú pé àwọn kan ló wà nídìí ẹ̀. Ọlọ́run ó mú yín o, yóò mú yín tilétilé, yóò mú yín tìrantìran, yóò mú yín tọmọtọmọ. Ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí Nàìjíríà ò rójú ráyè, Ọlọ́run ó mú yín o. Ṣùgbọ́n ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ bu ẹnu, tẹ́ ẹ lè sọ̀rọ̀, ẹ̀ kàn ń dìfẹ́kìtì láti pátì kan sí kan, ìranù rádaràda lẹ̀ ń bá kiri. Ìpolongo ìbò 2027 lẹ́yìn ṣe, àríkẹ́ pa àwọn aráàlú yín kẹ́ sọ pé bó láti ṣètò ààbò níletò síletò, ládùúgbò sádùúgbò, ìtọ́ yẹ kẹ́ ẹ gbé kalẹ̀ lásìkò yìí nìyẹn. Ṣáwọ̀ tẹ́ fẹ́ ṣèpolongo fún náà, tẹ́ fẹ́ kó dìbò fún yín, tí ẹ bá ti pa wọ́n tán kọ́. Ìbẹ̀lẹ̀ fẹ́ ká máa sá lọ, tá a bá sá kò ńlẹ̀ Yorùbá. Ọlọ́run mọ̀ ní járì. Àwọn ará bíi wọ́n wà tí ń dòyì kápá wa.
wọ́n bọ̀ ti wà nù gbó wa káàkiri gbogbo ẹgbẹ́ tó ń rí sí ìjàngbara ilẹ̀ Yorùbá ẹ mọ̀mọ̀ sùn àsìkò ìjà kọ́lé léyìí o ẹ wò bẹ́ẹ̀ bá jàjà kan ìjà àgbà àbí ìjà àmójú ojú mi wàláhì tẹ́tàn ni mo sọ fún yín gbogbo ẹ tó bá fẹ́ dalẹ̀ láàrin yín Ògún ò mú Ọlọ́run ò mú Ṣàngó ó pa wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ rẹ̀ ọmọ àlè Yorùbá tó gbàbọ̀dè èké ní pẹ̀lú èpè ní poli alájọbí ní pààyè kan tó bá ṣe bí afẹ́fẹ́ tó ń fẹ́ yóò dájọ́ yóò sísì lára onítọ̀hún lódì ní ọmọ wa ọmọ àlè Yorùbá tó bá fẹ́ gbàbọ̀dè fún wa nínú ìran wa lódì ní ọmọ ṣe gbogbo nǹkan yóò jà wèrè kẹ́yà yí ẹ̀ ni àwọn aráabí ti yí wa ká o ẹ kíyèsára o Ṣéun Agboola lórúkọ tèmi Jùgbà Màsàlẹ̀ tí ń gbọ́ wa bó tiẹ̀ jẹ́ pé mi ì tí ì lọ tán pátápátá lórí ètò yìí mo fẹ́ fi yín lẹ̀ pẹ̀lú bàbá Èkìtì tá a bá ti wò ó tán àlàyé yìí ó yé wa dáadáa ẹ ṣé mo dúpẹ́ o tó. ṣẹ́ni kí ló fi yàtọ̀ sí ti Nàìjíríà mi kí ló fi yàtọ̀ ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́mọ létí jẹ́ Yorùbá ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́mọ létí jẹ́ ṣẹ́ni the Sultan of Sokoto armies ṣe náà wọn nínú gbóni yẹn o tẹ́lẹ̀ wọn kaṣọ dé ọ̀yá wọn distribute ẹ̀ I don't need to talk too much tonight but màmá fi fídíò kan wọ̀nyí àwọn fídíò yẹn màmá fi wọ̀nyí kẹ́ ẹ lè mọ̀ pé iná ti ràn ó kọ́ ọmọ tí ó kọ́wọ́ bẹ́ẹ̀rù iná ràn Ọlọ́run fi yà orí ìjẹ mí láì mọ́ ní nkọ̀ yìí ṣé ẹ ti rí ibi táwọn bàbá wọn ti pé owó rèé ṣé ń wo ṣé ti rí ṣé ń wo ó pọ̀ o ẹ jẹ́ ká sọ̀rọ̀ sí bàbá wọn ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ gbúlù ó pọ̀ mo kó wá rẹpẹtẹ ní o mo ṣe máa bí pẹ̀lú wa eléyìí ṣòwò wa àdó olóró nìyẹn o ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi tẹ̀ ń wò wá lé ẹjọ́ èjì ọmọ ẹ̀ máa tó èjì ọmọ tó mélòó ṣé ń wò àdó olóró nìyẹn o àkàrà tí mi ò gbàdúrà kọ́ ọmọ Yorùbá ó jẹ́ ṣùgbọ́n tó tẹ́ pé ìwà tọmọ Yorùbá ó fi jẹ́ là ń wù lójoojúmọ́ tó tẹ́ pé àwọn ọba wa bẹ́ẹ̀ máa jẹ́ ń bẹ̀ àwọn ọba tí Sunday Igboho sọ wípé we just need your support kẹ́ ẹ sọ síta pé ẹ wà lẹ́yìn Sunday Igboho tètè flush àwọn ọmọ yìí kúrò nínú igbó àwọn ọba wa dákẹ́ wọ́n rí fídíò yìí o wọ́n rí lọ́ba Tinubu ni o wọ́n rí sẹ́ni ṣe àwọn ọmọ kékeré ọmọ ìtọ́mọdún mélòó sáà mo ní mo kó wá rẹpẹtẹ lálẹ́ yìí ni ọmọ yẹn tọ́mọdún mélòó tó ń fi àdó olóró tó fi ń ṣeré yẹ nínú igbó ẹ wá wo yúnífọ̀mù tó kó wá lẹ́ẹ̀kan yọ ni mo fẹ́ ṣe rí yúnífọ̀mù tó kó wá lẹ́ẹ̀kan ṣe ń wo ṣe ti yúnífọ̀mù tó kó wá lẹ́ẹ̀kan eléyìí náà tọmọdún mélòó ẹ jọ ẹ máa dá mi lóhùn eléyìí tọmọdún mélòó ọmọdún mélòó eléyìí Sunday Igboho kékékékéké ẹgbẹ́ flush out wọ́n ní illiteracy ni àwọn olórí burúkú wá jókòó lápàtà sí ààrẹ tẹlifíṣàn wọ́n á máa tutù kútu tí wọn ò ní jèrè iṣẹ́ wọn òye o you see them inú mi dùn kọ́mọ̀ ní pé rárá o this is not a Nigeria army uniform army Nigeria yàtọ̀ sí ti Benin Republic uniform ti Benin yàtọ̀ sí ti Cameroon ó yàtọ̀ sí àwọn òun rèé ẹni bá mọ̀ dáadáa tó bá ní ẹ̀gbẹ́ tó jẹ́ àmì ẹ lọ wò dáadáa ẹ máa pè ti Nàìjíríà rè àwọn ọmọ Sultan Sokoto rè the majority army in Yorùbá land they are Sultan of Sokoto army àti bẹ́ẹ̀ olùbí àìgbọràn èrè ṣé kí n pè ní èrè àìgbọràn ni èrè àìgbọràn rè tó ti yẹ ká lé wọn jìnnà kí ilẹ̀ wọn gbóná mọ́ wọn nígbà tọ́lọ́run ti gbé èèyàn kan dìde pé ní Yorùbá ẹ dìde ẹgbàrá yín ṣe rí wọn mo lọ́pàá tí mo gbé wà o ó pọ̀ sí ó pọ̀ mo kó wá rẹpẹtẹ ní ẹ̀ẹ́dúlé kan ẹ wá wọmi ilé náà tó tọ́ ọmọdún mélòó ìbọn lẹ́wọ̀n láàrin ní ìdíkà yẹ o ilé ìtọ́ ọmọdún mélòó with confidence
wọ́n á ṣe show, wọ́n á ṣe fídíò, wọ́n á tún sẹ́ndì ẹ̀ tí wọ́n pé àní ẹ̀ máa ń wò with confidence. Ilé ìtọ́ ọmọdún mélòó ṣe ti rí ṣe rí pé ó dé àpáta náà tí mo pariwo ẹ̀yin tẹ́ ẹ bá lápáta lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín ẹ máa mọ́ ní tọ́ ọbẹ̀ ọmọ ìtọ́ ọmọdún mélòó eléyìí ò tí lè tọ́ ọmọdún méjì máa dógún ṣe ń wo ṣe rí o tún rẹ̀ ní ó rẹ̀ ní pé ó God tó ń bá mú àwọn ọmọ Yorùbá yóò máa pa Muhammad kékeré látàkẹ́lẹ́ kì í ṣe yín nínú ìfẹ́ yẹn wọ́n ní this small boy now a kidnapper òun náà kọ́ bẹ́ẹ̀ ṣe rí ìbọn lẹ́wọ́ ti gbé dání yẹn o ṣe rí tó rẹ̀ ní ó ń fi àìgbọ́nà Yorùbá ó fi rẹ̀ ní ó fi ìwà ìka táwọn ọbalẹ̀ Yorùbá wù ó fi rẹ̀ ní owó tó ń gbà lọ́wọ́ àwọn bàbá wọn ó fi rẹ̀ ní àwọn tó tẹ̀lé wọn ní sẹ́nitọ̀ bẹ́ẹ̀ gọ́vnà mínísítà kọmíṣánná ó fi wọ́n rẹ̀ ní pé àgbo ló máa dí ẹ̀dìyẹ nígbẹ̀yìn ó máa pa yín nípa wèrè ní ṣe ń wò àánú mi àánú rẹ ló ṣe mí o ló jẹ́ kí n bẹ́ẹ̀ dámọ̀ràn àánú rẹ ló ṣe mí o ló jẹ́ kí n bẹ́ẹ̀ dámọ̀ràn o ó yẹ kó o bí méjì owó ẹgbẹ́ tó bá yẹ sọ. Ìjẹ̀bọ́. Ṣé pé bàbá yẹn sọ only because all of them believe in vision of Madam Fojo. The Sultan of Sokoto himself believe in it. All their governors believe in it. The vision of their great father, Madam Fojo, they believe in it. That is why they are attacking the Yorubas. That is why they want to take over our land. But our own elders and others, they did not believe in the vision of Awolowo. That is why they are working against the vision of Awolowo. Vision tó jẹ́ pé tó sọ wọ́n di bàbàrà. Gbogbo òyìnbó tẹ̀ ń gbọ́ lẹ́nu wọn, àwọn inclarity òyìnbó, àwọn imported òyìnbó, àwọn gbàǹkẹ́gbẹ̀ òyìnbó tó ń sọ ilé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ Awolowo náà ti lọ. And they go against the vision. Ìbẹ̀yìn yóò lè dáa. Gbogbo ẹni tẹ́ kó Yorùbá sí ògọ̀. Èpè kọ́ ìbẹ̀yìn yóò lè dáa. Ẹ̀yin tẹ́lẹ̀ pé Fúlàní olórí kan ní Fúlàní palẹ̀ ogun mọ́ Èdùmàrè jẹ́ ó tẹnu mi bóde á tẹnu tèmi bóde tẹ́ ẹ mọ̀ pé Fúlàní wọ́n dúkùkù lájà wọ́n palẹ̀ ogun mọ́ they want to finish the Yorùbá and you keep quiet you call yourself a leader you call yourself a senator you call yourself a rep in Yorùbá land governor and you call yourself a kábíyèsí ìgbẹ̀yìn yóò lè dáa torí Yorùbá wípé ọwọ́ tó bá ẹni tó bá ti kí ọwọ́ tó fún lóúnjẹ tó gẹjẹ pé ìgbẹ̀yìn irú ẹ̀yìn ládùnkì lóyin Yorùbá ló sọ gbogbo ẹ̀yin wọlé ló sọ nígbà èèyàn pàtàkì you are now go against the freedom of Yorùbá land ẹ máa ń fi ẹ̀mí ọmọ Yorùbá ń wọ ojúrere àwọn Fúlàní àwọn tẹ̀ ń kó àwọn ọ̀dọ́ wọn wọ́n kó wọn sínú igbó wọ́n kọ́ wọn mọ́ṣẹ́ yan AK-47 ní AK-59 ní AK-200 ní AK all kind of gun na àwọn ọmọ kékeré fi lè operate because they want to face the Yorùbás and our kábíyèsí and our leader so-called leader go against the freedom of the Yorùbás àwọn yẹn ń ràgàbọ̀ àwọn ọmọ títí wọn ẹrù àdótọ́ mi yẹn mú dání yẹn ó mọ̀ léyìn dọ́là táwọn máa ta nínú fídíò kan máa yẹ sọ wípé àwọn arrest ọlọ́pàá ló tẹ̀sọ̀ wọ́n arrest mínísítà tó ń sponsor Boko Haram dé councillor dé chairman oní àdéhùn òdìdé èdè free dem ó sọ tó dé stem ó ní lára àwọn sponsor Boko Haram ó wà nínú senate làwọn títí wá bẹ́ẹ̀ ló ti mẹ́ I support the motion senator ọlọ́run mẹ́ta ìpèmọ́ra mi wọ́n á rí ní òun sẹ́nitọ́ aríjẹnímọ̀ dàrú akótílẹ́tà support the motion of Alhaji Mumini Umar àwọn ló ń support the motion àwọn Fúlàní ẹgbẹ́ wọn ni torí pé wọ́n wá ojúrere wọn. ọ̀gá ọlọ́pàá yẹ̀ rèé. So you can see that involvement of this class of people in banditry is more making the situation to become more and more complex.
instance, I can say that all caliber of people now are involved. ṣé ẹ wo wọn ṣé ẹ wo mọ́tò wọn ṣé ẹ rí kákódọ́ ṣé ẹ rí wọn. àbí ẹ̀yọ́ wọn yóò bá ẹ máa múra lẹ̀ sẹ́ẹ̀ ẹ máa múra lẹ̀.